mo kí yín àrà ọ̀tọ̀ ni mo gbédé lónìí. Ẹ jọ̀ọ́, ibo la ń bọ̀rọ̀ Nàìjíríà yìí lọ. Now lórí àwọn ọmọ tó kú ní Ìbàdàn àti ní Àbújá àti ní Anambra. In tó ṣẹlẹ̀ ní Anambra, wọn ò ráwọn arrest, wọn ò rí anybody arrest níbẹ̀. In tó ṣẹlẹ̀ ní Àbújá, wọn ò arrest anybody. In tó wá ṣẹlẹ̀ ní Ìbàdàn, wọ́n wá arrest Oríyọmí Hamzat pẹ̀lú olórí Naomi. Ẹ jọ̀ọ́, tí ò bá ṣe pé àwọn gọ́fìmẹ̀ntì wọ́n fẹ́ fi kó bá àwọn yẹn, why tán fi arrest wọn tí wọ́n fi arrest àwọn tó pín oúnjẹ ní Àbújá àtàwọn tó pín oúnjẹ ní Anambra káwọn náà fáwọn ọmọ ẹsẹ̀ tutù. Àwọn ẹ̀kọ́ ló pa ẹni ọ̀tọ̀ lẹ mú o, right person kọ́ lẹ mú o, àwọn tó yẹ kẹ́ mú kọ́ lẹ mú o. Àwọn kan ló ṣiṣẹ́ láti fi kó bá wọn. Ẹ wá lọ gbọ́ nǹkan tí yóò ṣẹlẹ̀ nínú fídíò yẹn, nù mí kọ́ lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ wá lọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Kó tó dórí Arise, orí Àgídìgbò láti máa gbọ́. Wàláì. Orí Àgídìgbò láti máa gbọ́. Àṣebọ́ Ondo ni mí. Mi ìjọba Ìbàdàn wá ní pé bóyá mò ń ṣáìdẹ̀. I'm from Ondo State. Mo máa ń pariwo ẹ̀. But àwọn nǹkan mi wà. Àwọn rédíò station mi wà. Òkú gelete ni wọ́n. Àgídìgbò FM yẹn bàbá ni. Bàbá ni. Bàbá ni Àgídìgbò FM. Bàbá ni. So ẹ má jẹ́ ká tọra wa. Sunny Adé tó jẹ́ bàbá mi. Ó ní FM l'Ondo. Wàláì FM Sunny Adé. Gbórúkọ ẹ̀ tó bẹ́ẹ̀ l'Ondo. FM Sunny Adé tó ní Sunny ọmọ aládé tó jẹ́ bàbá sí àwa. Ó ní one of the best FM l'Ondo. A ṣe ń gbọ́ Àgídìgbò nígboro Ondo. Àlá ń gbọ́ níbi wọ́n borí tá a wà. Ó pọ́pùlù ju Oríyọmí popular ju president ìlú yín lọ. Ìyẹn lẹ wá ń bínú fún lẹ ń ṣe kíní. Ó ṣẹlẹ̀ dáadáa. Oríyọmí ó popular ju president Tinubu lọ. Orí kò fẹ́ ṣe òmòrí Oríyọmí. Ní express Ìbàdàn tó ń lọ sí Èkó tó ní accident. Ṣé ó mọ̀ ọmọ ni? Ṣé ó mọ̀ ọmọ ni? Oríyọmí ẹ wá sọ pé ó mọ̀ ọmọ pé stampede máa wà. Ẹjọ́ ṣé ẹ jẹ́ ká máa làákàyè. Do common sense ò common, Kádíjà. Common sense ò common. Òun lẹ ṣe wá ń rí wọn tó wọ́n pọ̀ ń sàlẹ̀ pé Kádíjà lọ sójú abẹ́ nǹkan ẹ̀ lè fèmí ṣe nǹkan kan. Mo lè jẹ́ mi náà mú bàbá mi sójà aláṣọ lèyìn sójà àánú lèmi bàbá mi. Ojú pa ọmọ ẹ̀wọ̀ àwa ti bẹ̀rẹ̀ àdéjọ́ pé mo fẹ́ mi sọ́dẹ̀rù bá wọn. Ìtí gbé sójà tèmi sójà àánú ló. I was 22 years nígbà tẹ́mi join sójà. Ṣé ẹ rójú mi? 33 tí mo ti ń lò ní sójà ni. Sẹ́yìn kankan lè fèmí ṣe nǹkan kan. Láti last corporal mo di captain Cherry. Láti last corporal. Liberia lélẹ́yìí. Àwa sọ̀rọ̀ kò sí ní tẹ́ lè ṣe fẹ́mi. Kò tẹ́mi ò bá ṣe kúkú ìbọn. Kádíjà, mo mọ̀ wọ́n, they are not happy and I don't care. Oore Kádíjà màmá mi ẹ má bínú. À ń rà lọ́jà, ẹ kó mọ́ gbẹ́dà rè. Àwa ti dé Liberia àti jà, ìkan lélẹ̀. Àti dé Sierra Leone àti jà. Àwa lọ raise Nigerian flag lọ́hùn ni Sierra Leone lélẹ̀. Somalia lélẹ̀ yìí. Ibi tẹ́mi ti dé, tìbọn ti bà mí. So mi ò wá níbẹ̀rù tèmi máa sọ. Ó ní. Rwanda lélẹ̀ yìí, ẹ máa wò báyìí. I'm a veteran soldier. So, èmi ò sínú kíní. Èyí tí mo gbàǹgbà tí mo lọ Sudan lélẹ́yìí. On lélẹ́yìí. Èyí tí Nàìjíríà fún mi lélẹ́yìí. Justice for Oríyọmí and Queen Naomi. Justice ni. So, ẹ má pàjá. Àwa ti kọjá ẹni tí ò ní sọ̀rọ̀. Ẹ má back wọn. Àwa máa sọ tọ̀rọ̀ kò sí ní tẹ́ lè ṣe. Ìbọn bà mí lẹ́ẹ̀mejì mi ò kú so mi wà nílé sọ̀rọ̀. Wọ́n ní ká má bú yín. Ẹ̀yin tó wà ńbẹ̀ kò ní dáa fún yín mo bú yín. Ẹ wá arrest. Ẹ tẹ́kílẹ̀ lè ṣe. Ẹ wá arrest mi. Kí ló dé ń bọ̀ láti ń bọ̀ làbúládé èèyàn ń ṣoríire fún yàn ó ń fún àwọn èèyàn ń give away ó ń ṣe ẹ̀dẹ̀ wá ń bínú ẹ̀ bàbá ńlá bàbá yín ẹ̀ẹ́dẹ̀ lè fowó ránṣẹ́ ẹ̀ lè rán ọmọ kan ní school ẹ lọ wo yí àwọn ọmọ tí tó ń lọ school lọ́ndà Oríyọmí ẹ lọ wo yí ọmọ tó wà lẹ́yìn ìkọ́ṣẹ́ ẹ lọ wo yí ọmọ tó wà nínú Àgídìgbò FM yẹn tó kí là ń sọ it's not done. Ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ káwa náà dìde fún èyí tó bá máa dìde inú àdúrà ìwùkiri yóò ní ẹni o muslim ní ẹni o oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká gbàdúrà pé kí Ọlọ́run bá wa yọ Ọlọ́run dẹ̀ máa yọ kúrò gbogbo ẹ̀yin tẹ́ ń wá downfall Àgídìgbò ẹ lè rí ọmọ Ondo ní mímú sọ́kùn dẹ́nu ìdílé fi ní ṣe ẹ lè rí downfall. ilẹ̀ lọ downfall gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ẹ̀yin lẹ́ pàpà ní downfall ní yóò yá pẹ̀lú ògo lẹ́yìn ní kẹ́lẹ́ òfẹ́ sọ̀rọ̀ sálẹ̀ ẹja sáré ní sùúrù bàbá sójà máa mú mi kẹ́ máa rìláàsì. Ó lọ sí police station ọkọ mi ò kí n fi sọ gbé mi padà sínú ní ńlá kí n fi hàn yín. So what's the program about? Ẹ wo
This will happen. So what's the program about? What's the program about? Like confident for children. Yes, it's not that it's not the children because we want to make sure that we reach that gap in society and let's just bring them together, have fun, and educational activities and give them gifts and food, make them happy during this festive season. Because with the situation of the country, and from time where there are families that are unable to have that fun and happiness and full joy during festive season. So we are bringing that to them because the foundation is women in need of guidance and support. So we are committed to supporting women, giving them wings to fly. And for women, I think the biggest part of our worries is our children. So that's where the children function comes in. Because once you make a woman's child happy, then you have relieved out all the bodies in the world. Imagine. So that's why we are coming. We do that every year, moving from cities to cities. We do that every year. Different communities, and this year we decided to turn Ibadan. Let's bring it to the children in the land. So ó inform wọn ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá mi. So ó was so the evidence. commissioner of police ló wà culpable mo rántí ìgbà kan Yínká Ayéfẹ́lẹ́ ó fẹ́ wá play ní Atlanta àwọn gbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ dẹ̀ rí pé all tó ń gbà àwọn èèyàn tó pọ̀ wọ́n pọ̀ jù ọ lọ wọ́n stop show yẹn náà iṣẹ́ ọlọ́pàá láti protect àwọn èèyàn so it's not about justice yẹn ó ti show pé Ọ̀yọ́ state government ó lè protect àwọn ará ìlú ẹ̀ tó bá yẹ pé àwọn Fúlàní ló ń organize fún kankan tó ń bá wọ́n ṣe máa pa àwọn èèyàn nìyẹn how can we have that so much confusion could not stop it ṣe wọ́n ti sọ fún ẹ kọ́lọ́pàá. ọmọ ọlọ́mọ ṣe ètùtù ní Ìbàdàn ọmọ ọgbọ̀nlé méjì ẹ fi ṣe ètùtù àwọn ọmọ ọlọ́mọ ẹ fi wọ́n ṣe ètùtù ní Ìbàdàn àwa ò ní dákẹ́ wòlíì Ọlọ́run làwa o tábàkà kápá ọmọ olówó ní Nàìjíríà ẹ̀wọ̀n ló máa ń sí o ẹ̀wọ̀n lọ́mọ tálákà máa wọ̀ sí o ṣùgbọ́n ṣẹlẹ̀ lójú ọgbọ́n yìí sí o àgbọ́n àrẹ́sì kọ́kọ́ o àwọn tó mọ̀ kọ́ lẹ́yìn àrẹ́sì o àwọn tó gbé ìkọ̀kalẹ̀ gọ́gọ́ tó yẹ kó wà lẹ́wọ̀n náà wà lọ́sítù ẹ jẹ́ kó rí kó pé lórílẹ̀-èdè yìí o ẹ jẹ́ kó rí kó gbogbo àwọn ṣe wèrè o ẹ jẹ́ kó rí kó pé lórílẹ̀-èdè yìí o gbogbo àwọn ṣe wèrè àṣà síwí o àwọn ọmọ ọlọ́mọ kú nítorí pọ́jọ́ ọmọ tálíkà àwọn tí ò yẹlẹ̀ mú àwọn tó gbé ìtọ̀kalẹ̀ ńkọ́ ta ló fún ọ láṣẹ nígbà tó gbé kalẹ̀ ẹ mú wọn ẹ sọ̀rọ̀ síbẹ̀ kí ẹ̀mí ní tiwa ẹ̀kọ́ pààyàn ni ìṣe àyìn agbófinró kan tó ṣe tó bá yẹ kẹṣẹ tètè ṣe kí ni bẹ́ẹ̀ bá gbọ́ wẹ̀ tọmọtọmọ lẹ́ máa jẹyà bẹ́ẹ̀ bá gba ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí tọmọtọmọ lẹ́ máa jẹ lẹ́ máa sunkún ọmọ ẹbí mi wà ń bẹ o mẹ́ta lọmọ ẹbí mi tó wà ń bẹ ẹ dá mi lóró tí wọ́n ní kí n dákẹ́. mo rọ arábìnrin tí ó lọ sẹ́gbọ̀n fẹ́ fáwọn ọmọ nírànlọ́wọ́ nìbàdàn táwọn ọmọ 32 kú Naomi mo rọ ẹni tó bá sí ní ààfin kì í ṣe olórí mọ́ ẹni tó bá sí ní ààfin kì í ṣe kíni kì í ṣe olórí mọ́ mo máa rọ arábìnrin yẹn tí ọmọ 32 kú lọ́wọ́ ẹ̀ tó ń tẹra wọn pa mo máa rọ kó lọ ṣe túbá lọ́dọ̀ Olódùmarè o ó wá bẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà o ó gbẹ gbogbo àwọn ìyá ọmọ 32 tí wọ́n kú o kó wá padà kó wo ibi tóun ti ṣubú torí tí ò bá nídìí obìnrin kì í ṣe kíni kì í jẹ́ kúmọ́lú. ọlọ́gbà ọba Ọọ̀ni of Ifẹ̀ kó lọ túbá kó túbá lọ́wọ́ gbogbo Nàìjíríà gbogbo ọmọlẹ̀ Yorùbá kó lọ túbá ìbáyìí náà bá o ìwọ kó lọ túbá nítorí pé ẹ̀yin ohun tó ṣẹlẹ̀ yẹn kò ní dà ọmọdé bá ń jẹ́ kí nígbó àgbà mọ ibi tó máa wó sí ẹni tó bá dẹ̀ sí láàfin àti ìpè lólórí ilẹ̀ Yorùbá láwa yìí àwa kì í ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ò kì í tọrọ jẹun àwa ò kì í ṣàgbé jẹun ilẹ̀ Yorùbá ọmọ ọba ọmọ aládé ọmọ onílẹ̀ ni àwa níbo la bá dé táwọn ọmọ wa ń tọrọ jẹun kiri ń gbòòrò kéde bí ò bá pa àwọn ọmọ máa lọ tọrọ jẹun ebi ló dé lẹ́yìn àgbààgbà kẹ́ ronú o yẹn ni pé tẹ́yìn kan bá gbówó dé sí àkókò ọmọ wa lọ náà nìyẹn àbí lọ́ni bóyá nǹkan kan bá dé láti lóyìnbó tó wá sí Nàìjíríà àkókò ọlọ́pàá tẹ́bí bá gbogbo èèyàn Yorùbá kì í ṣàgbé o Haúsá ló ń ṣàgbé jẹun bẹ́ẹ̀ páàkì mọ́tò ń sìn ẹ̀rí àwọn ọmọ Yorùbá ló ń tọrọ jẹun ní títì ohun tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ronú o ẹ pé àkíyèsí òdodo nígbà jẹ́ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá láti dọ́tà àṣìṣe ẹ ti ń dé bá arábìnrin ti pẹ́ ti sọ fún ni kò ní ṣe àṣìṣe tó ṣe wọ́n pé gbogbo ẹ̀yin àgbààgbà orílẹ̀-èdè àtàyè olórí ilé àti olórí ìlú àti olórí ẹ̀. ṣùgbọ́n mò ń sọ fún yín wípé wọ́n fi àwọn ọmọ yẹn ṣe ètùtù ni ọ̀rọ̀ àgbà
bí ó ṣe lówùúrọ̀ yóò ṣe lọ́jọ́ alẹ́. Mo tútù sọ gbogbo àwọn tó fi wọ́n ṣe ètùtù lágbára Ọlọ́run ètùtù wọn ò ní gbà. Ẹlẹ́fọ̀ọ́ ó ní báwo ni ẹ̀fọ́ ẹ̀ ṣe rí, ó ní kì í ṣe tẹ̀tẹ̀. Ta ló béèrè pé ṣé tẹ̀tẹ̀ ni lọ́wọ́ ẹ̀? Ta lẹni tó béèrè wípé tẹ̀tẹ̀ ni? Mo ń sọ ohun tí mo mọ̀, ohun tó yé mi, ohun tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Olé Ọlọ́run ni èmi o, mi ò dẹ̀ ṣe ẹ̀tàn sọ̀rọ̀. Ohunkóhun tó bá wo oníkálukú kó fẹnu ara ẹ̀ sọ lórí social media. Wọ́n bá pe baálé ilé ní ẹni tó ní ẹ̀mí bẹ́sẹ̀ búbù, á pe ará ilé ẹ̀ náà ní bẹ́sẹ̀ búbù. Ohun tó bá yá a ó mọ òtítọ́. Ó ní ọ̀pẹ ẹni bá sọ pé òun fẹ́ arrest anybody àbí fẹ́ gbé ẹni, kémi ò lọ́bi kankan ní sábì kankan. Mo dúró ní olódodo oníláyà bíi kìnìún. Gbogbo àwọn tó bá fi àwọn ènìyàn ṣe ètùtù lórílẹ̀‐èdè yìí kí wọ́n lè fi ní ìjókòó, kó lè kún agbára, kó lè ní òkìkí, kó lè ní ọlá, kó lè pa àwọn èèyàn lẹ́nu mọ́. Lágbára Ọlọ́run mo tún sọ ètùtù wọn ò ní gbà lórí orílẹ̀‐èdè. Màá rọ̀ yìí ẹ wo fọ́nrán yìí náà kẹ́ ẹ gbọ́ ohun tí Alhaji Oríyọmí sọ ní ọ̀sẹ̀ díẹ̀ kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ àbí oṣù díẹ̀ kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀. Ẹ dákun ẹ rìkọ́ọ̀dù mi lẹ̀ ẹ post ẹ̀ pẹ́pẹ́ ẹni wọ́n mọ̀ yìí kálukú gbé sórí WhatsApp ẹ̀ mo fi ẹ gbé sórí TikTok yín mo fi láǹfààní mo fẹ́ sọ tí mo mọ̀ gangan. Ẹ̀yin tẹ̀ ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ̀rẹ̀ lórí Tinubu, bàbá Tinubu àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí ẹ jábọ̀ fọlọ́run o, ẹ jábọ̀ fọlọ́run o, ẹ jẹ́ àbọ̀ tí wọ́n bá ṣí gàgà aburú tẹ́ ẹ dálẹ̀ sáwùjọ hàn yín ẹ sì sunkún ẹ̀ nílé dákẹ́ mọ́. Ojoojúmọ́ làwọn èèyàn ń kú, ikú tí ń pa àwọn èèyàn tọ́lọ́ ń bá sí gàgà rẹ̀ ẹ̀ bá mọ̀ pé àwọn tẹ́ ẹ pa wọ́n pọ̀ dà àwọn tí kú Ọlọ́run pa lọ. ìtí ń pa àwọn èèyàn lélẹ́yìí o, àrùn tí ó ṣe èèyàn tó bá kó ń jẹ mọ́ èèyàn lára tí wọ́n rò oògùn lò fún èèyàn tí ó padà lálàáfíà tí ó bá ti kó ń jẹ mọ́ èèyàn lára ó ṣeé ṣe kọ́mọ̀dù ó gbóògùn tí ó fi tẹ́rí gbà sọ. oògùn wọn oúnjẹ wọn ẹ̀ ṣàìmọ̀ pé oúnjẹ gan oògùn ní fúnra rẹ̀ lọ́tọ̀. oògùn àkọ́kọ́ tí jẹ́ kó oògùn gangan ó ṣiṣẹ́ ẹ̀dì ó sí lára àwọn èèyàn mọ́. àwọn èèyàn wá ń gbègbè ayé kíkún tiẹ̀ má wọn lọ́sẹ̀ tí ọ̀jẹ̀ tí ọ̀rọ̀ ọmọ fún lóúnjẹ bí wọ́n bá kọsẹ̀ lásán wọn a sì kú dànù malaria tí wọ́n ń tọ́jú tí sọtẹ́lẹ̀ ọ̀sán mọ́ wọn ò ró ń jẹjẹ sínú wọn ò sì tún rówó rògùn. àwa wíta ìwé ẹni ṣé wọ́n rògbò ebi ń títì sáwọn tó kù nínú ẹbí àwọn tó kú tí ò tí ì kú ṣé wọ́n jẹ́ kẹ́ ẹ rògbò ẹbí àwọn ń títì ni. tó bá jẹ́ pé wọ́n ń fi wọ́n lẹ̀ ni ẹ̀ bá mọ̀ pé òkú ebi ti kún títì. ìṣòwò táwọn èèyàn fi ń kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yìn ìjọba Nàìjíríà kó tó di pé pọ́lísì yín ó ṣiṣẹ́ tẹ́ ẹ sì pa gbogbo wa tán ni ẹ sì yàn àwọn kan sígboro kí wọ́n máa rìn kiri wọ́n máa sample opinion àwọn èèyàn àwọn tí ebi ń pa lọ́wọ́ tí ó jẹ́ pé bóyá àná ni ọ̀jẹ̀ wọn lónìí ẹ tún fẹ́ kí òní kọjá kọ́ ọmọ wọn lọ́la ẹni tí òní òní nítorí àná tó sì fẹ́ fi òní jẹ́ kọ́ ọmọ òun ó ní ọ̀la ẹ sì tún fẹ́ kọ́ ọmọ rẹ̀ náà ó ní ọ̀la ẹ wá dẹ wàhálà sínú ìlú ẹ dẹ ogun sínú ìlú ogun tí ń ja Nàìjíríà báyìí ó jogun òbá àtàdá lọ ogun burúkú lógun ebi ẹ gbọ́ tí wọ́n ní àjọba òmìnira olóúnjẹ ọ̀yálù parí bí gbogbo wàhálà yìí bá wà jákèjádò àgbáyé ṣé kò sí báwọn orílẹ̀-èdè kan ṣe ń kéta fáwọn ọmọ ìlú wọn ni wípé kí pírẹ́sọ̀ yọ ọmọ pọ̀ lọ́rùn wọn inú dítẹ̀ yìí ò kéta fáwọn tiwa ojoojúmọ́ làwọn èèyàn ń kú bẹ́ẹ̀ bá mọ̀ àwa grassroot àlàwà àárín àwọn aráàlú la wà ní àmọ́ báwo èèyàn ṣe ń kú lemọ́lemọ́ àwọn èèyàn lè pè wọlé kí wọ́n ṣàlàyé tí ń ṣẹlẹ̀ ń gbòòrò. ẹ ò sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ebi ń pa gbogbo Nàìjíríà ẹ dákẹ́ ẹ ń wò ta ló fìyà jẹ wá níbo ni ìyà ti dé borílẹ̀-èdè tó gbogbo ẹni tó bá wùn kó máa sọ nǹkan kí nǹkan tó bá wùn gbogbo ẹnu kọ́ ní àgbàlagbà kì í sọ̀rọ̀ tí àwọn tí mo bá wí tí olórí Naomi àgbàlagbà ni a wà òtítọ́ kòrò níbi tí ọ̀rọ̀ olórí dé báyìí àbí wòlíì dé báyìí òtítọ́ ló kan arábìnrin yẹn kù ẹ̀sùn òtítọ́ fún òtítọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè ẹ̀sùn òtítọ́ fún orí ọ̀fẹ́ yìí ń bẹ fún ènìyàn tó bá ṣe àtúnṣe kí ọjọ́ tó lọ a ò láǹfààní láti rí wọn àbá pé wọn àbá wọn sòótọ́ ọ̀rọ̀ wọn má dẹ̀ lé àǹfààní kan wá mi kan ó lè gbóòótọ́ ọ̀rọ̀ ẹ̀sùn òótọ́ ọ̀rọ̀ fún ti Alhaji Oríyọmí gbogbo ohun tí mo sọ náà lórí òtítọ́ ni bó bá ní àǹfààní kan wá nọ́mbà mi kan pè mí torí gbogbo àwọn tó bá ti lórúkọ báyìí wọ́n lè láti rí wọn bá sọ̀rọ̀ òtítọ́
ló lè gbé Alhaji Oríyọmí Hamzat ní àkókò tó wà yìí. Ẹ jẹ́ ká bá wọn náà sòtítọ́ ọ̀rọ̀ kan gbóòótọ́ ọ̀rọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà òótọ́ ló lè là wá, àwọn ò lè parọ́ fún yín báwọn ìkẹ́ máa sọ, àwọn òdẹ̀ ìṣòṣèlú ọ̀rẹ́ rán mi iṣẹ́ abiyamọ ni mí. Èmi ti rí kọ ọmọ mẹ́ta rí, mo mọ tó ń jẹ́ ikú ọmọ. Gbẹnikẹ́ni tó bá ń sọ̀sọ̀kúsọ kó gbẹnu ẹ̀ dákẹ́, kó má gbègbè ikú ọmọ sórí. Ẹ fi dánra yín wò. Ẹ ń kọ́mẹ́ǹtì torí pé kì í ṣọmọ yín ni, báyìí pọ́ mọ yín ni, ẹ mú ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé. Kọ́tà ń sọ ti da ọ̀pọ̀lọpọ̀ ilé rú, máa sọ ẹlòmíì ìdàgùn dọjọ́ alẹ́. Kọ́tà ń sọ yìí, àìmọye ẹ̀mí tó ìtumọ̀ bá lọ lẹ́yìn ẹ̀. Torí àwọn ò lè rí òtítọ́ ká má sọ̀rọ̀, á dẹ̀ bẹ̀rù ẹnikẹ́ni àfi Ọlọ́run alààyè. Torí ẹ̀ mo ṣe mú pílátífọ́ọ̀mù ọ̀tọ̀ láti fi ṣe prógrámù mi tí kan ìjọ mi ò bọ́rọ̀ ìjọ wa mi ò bọ́rọ̀ ẹ̀sìn wa. Ohun tí mo rí tó jẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà ni mo ń sọ fórílẹ̀-èdè. Àgbà kí dẹ̀ ń wà lọ́jà orí ọmọ tuntun wọ ẹ bá ní kẹfẹ́ arrest èmi ò lọ́bì kankan. Òtítọ́ ọ̀rọ̀ máa sọ fórílẹ̀-èdè Nàìjíríà. Ó dẹ̀ títà kùkù náà ni. Ó dá ká kú sínú òtítọ́ tó ká kú sínú irọ́ lọ. Ìyà ń jẹ orílẹ̀-èdè. Ìyà ń jẹ gbogbo èèyàn lórílẹ̀-èdè. Ó pọ̀ tí ó ti pọ̀ jù. Ìpọ́njú ti pọ̀ jù. Wọ́n ní epo reduce, ṣé iye kan fi reduce epo ni? Ẹ̀yin ẹ̀ wò náà. Lójúmọ́ là ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí ẹrú báyìí. Ó bá dẹ̀ lé báyìí, nǹkan kan náà ló máa di ètùtù. Nǹkan kan ló máa fi ṣe ètùtù. Òun náà làdẹ̀ ń wò lọ yìí. Ẹrù rere tí mò ń sọ fún yín, ọ̀rọ̀ àgbà ni. Ẹni tó bá ní èrò rere, ó rúrò nǹkan tí mò ń sọ ìjìnlẹ̀. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni àgbàlagbà kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Sọ̀rọ̀ tí ó kàn yín, ẹ wá gbé sórí, ẹ mú gbogbo ẹrù titi yín, gbogbo ẹrù àwọn ọmọ yín, gbogbo ẹrù ìdílé yín, ẹ mú báyìí ṣẹlẹ̀ ń gba níwájú bíi bọ́ọ̀lù ẹ fẹsẹ̀ róòlù ẹ̀, ẹ wá mú ẹrù àkànkùn, ẹ wá mórí, ẹ wá máyà, ẹ wá mọ́ọ̀dì, ẹ fi gbogbo fíńgà yín, gbogbo ọwọ́ yín lẹ fi kó o, ṣó ti yé yín. So torí ẹ̀ ló ṣe máa dàbẹ́ ní pé wọn ò ní mọ̀ yín mọ́ epo olówó àti nǹkan tẹ̀ ń tà, because ẹ lè wà lórí social media yìí for so long káwọn èèyàn má mọ̀ pé ẹ̀ ń tajà, wọn ò lè mọ̀ pé ẹ̀ ń tajà, they don't see the ọjà mà, ìjà náà rí, tó ti yé yín sìn, ọjà yàtọ̀ sí ìjà o, ìjà yẹn ni wọ́n rí wọn rọ́jà. So ṣe rí i pé abáwá sọ fún yín sìn pé ilé san nígbà mi ó dùn joyè lọ, ṣe rí báyìí sìn, ẹ̀yin lẹ lọ joyè ìyá Àkànkẹ́ lọ́dọ̀ Àkànkẹ́, ẹ ò bẹ ṣe tẹ́tó, kó jẹ́ pé ti rọra dúró lọ́wọ́ jẹ́gẹ́dẹ́ yín, kẹ́ ọ̀rọ̀ máa ṣe ṣó yín lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́, kẹ́ máa tajà yín, ẹ̀ má popular, ẹ̀ mà ní pọ́blẹ́mù. Ẹ̀yin advice ó dà, ṣe rí ẹ̀yin kan wà lórí social media ẹ̀ mo sì máa ń sọ ẹ tánú yín bí mo ṣe wà yìí, mi mọ Naomi rí, mi rí rí, kò wá sórí social media láti wá stage anything débi pé màá sọ pé wá bóyá nígbà tó wá kọ́ lọ ọba house tàbí nǹkan kan gbà yẹn, bóyá a dẹ̀ sọ̀rọ̀ pé àkùbá máa ṣe bẹ́ẹ̀ yẹn kan keep everything private. Do you understand? Maybe that's the only thing tí mo ever sọ sọ́rọ̀ ẹ̀ rí. So me understand the hatred tẹ́yìn olórí burúkú kan, mo dẹ̀ máa sọ, mo mọ̀ ń pè yín lórí burúkú ni. I do not understand what the hatred is for. Ẹ jọ̀ọ́ má bínú, ṣé kábíyèsí sọ fún yín wípé olórí Naomi ló làwọn lágbọ̀n, àbí kábíyèsí sọ fún yín pé àwọn ní problem pẹ̀lú status táwọn jọ wà pẹ̀lú ẹ̀? Because kò yé mi reason tó fi jẹ́ pé wọ́n lè yàn organize nǹkan ó bú lọ́wọ́, personal life ẹ̀ lẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀, kí ló dé téèyàn ṣe burú báyìí náà? Ẹ̀yin náà ọba ńlá téèyàn fúnra yín tó yẹ pé ẹ lè take advice ara yín, ọba bíntín ẹ lè take advice ara yín, gbogbo advice tẹ̀ ń fún ìyá Naomi ẹ̀yin lẹ nídìí, ẹ̀yin lẹ nídìí. Ṣé ẹ̀yin ò kí ń ṣe pepper dem? Ṣé ẹ̀ ṣe pepper dem? Ṣé mọ̀ pé pepper dem kan tẹ́ ṣe tẹ́ fi gbọ́mọ yín síta pé ọmọ yín ó ń ta gbogbo lòwò, we sell everything everywhere every time every day. Ṣé ti gbà pé òun ló bu yín lọ́wọ́ ń gbà yẹn tán fi lọ mú ti Ẹ̀yàgbẹ́sára of Nigeria Limited wá? Why can't you take your own advice? Ẹ̀yin náà fún yàn lá advice o. Ẹ̀yin tó jẹ́ pé fún ara yín báyìí lórí social media yìí lẹ́yìn expose ọmọ yín. Ẹ̀yin lè jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé àwọn ọmọ yín wà into content creation. Ẹ̀yin gan lè jẹ́ kí àwọn some people could not, feel the puzzle nípa ẹni tó ọmọ yín jẹ́ àti ẹ̀yin gangan fún yín lè announce àwọn ọmọ yẹn. Ẹ̀yin lè wá advice yẹn kan pé ó ṣe pepper dem jù. Tẹ́ bá wo age Naomi, ọmọ ọdún mélòó ni?
tí bóyá pé báwọn ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣètànú it is because of ìlara ṣé rí ẹrù yín ṣé rí mi ì rí yín bá wí o mi ò rí yín bá wí wọ́n ní ilé ẹni nìyẹn tí ń jèkúté onídùúdú ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kó yé yín rèé training wa yàtọ̀ sára wọn upbringing wa yàtọ̀ síra wọn but moral is the same everywhere bí mo ṣe fẹ́ ṣe tèmi èèwọ̀ níbòmíì ni mo máa ń sọ kíní ìfẹ́ yẹn èèyàn mú ìwà mọ reason tó ṣe jẹ́ pé ẹ̀yin èèyàn ẹ̀ mọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó bá wù yín kó bọ́ síta kó stage show hatred fún Naomi wàhálà títí yín nìyẹn my truth is my truth òun ni màá sọ mí ní ever sọ fún yín pé nítorí pé mo sọ báyìí mo enforce yín àwa máa always all the time a máa no conscience a máa kanlẹ̀kùn conscience yín tẹ́ bá sọ títí yín tí má wò pé nǹkan tẹ́ ẹ sọ yìí ó tọ́ ó wà ń bẹ̀ conscience ló máa sọ fún mi pé ó tọ́ wà ń bẹ̀ náà á dẹ̀ prick conscience yín but àwa máa sọ fún yín so that ẹ lè mọ nǹkan tẹ́ ń ṣe tó wrong kí ló kàn yín pẹ̀lú ó kọ ọba kò kọ ọba kí ni business yín pẹ̀lú yẹn nítorí pé ẹ fọ́ ni o so torí Naomi jẹ́ ìyàwó ọba ń sìn tó bá jẹ́ kó ṣùwà lákàtà ọba tó ṣe irú nǹkan tó ṣe ẹ máa ní kún Lagos Ọ̀yọ́ state government ẹ má gbé ṣé ẹ máa ní kó má gbé ni a sì ń gbọ́wọ́ èkúrú kó tán láwọ̀ ẹ̀yìn wèrè kan ẹ tún gbọ́wọ́ ẹ̀ sí ọba láì saying the truth which truth is coming out from our mouth why is it that ní ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí you will never sit down nígbà tí ẹni bí bá ń ṣẹ̀sìn ẹ máa rí comment yín nà ẹ kàn wá kọ it is well so that wọn ò ní lè quote yín ẹ máa sit on the fence nígbà tí àwọn èèyàn bí tí wọ́n bá ń ṣẹ̀sìn tó yẹ kẹ́ ẹ kọ́ wọn pé yes èèyàn bí ní tòótọ́ ẹ̀sìn yẹn fi tiẹ̀ ẹ̀yin èèyàn ẹ learn from it ẹ̀ ní ẹ bá bá sọ̀rọ̀ comment yìí ẹ máa sọ it is well ọjọ́ máa kọ́ nìyẹn so that á dẹ̀ bá ń pẹ́ sit on the fence but ẹ jẹ́ kí àwọn tó ń ṣe dáadáa láwùjọ ẹ jẹ́ kí nǹkan kékeré bí ẹ̀gbin kó ta lù ìgbà yẹn lẹ máa ṣó ara yín kí ni Naomi ṣe fún gbogbo iṣẹ́ mọ́rí ni ṣebí bẹ́ẹ̀ ni àti yín ṣe bí mi ṣe ń kà lẹ́yìn náà ṣe ń kà bí mo ṣe ń rí lẹ ṣe ń rí bí mo ṣe ń gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní palace lẹ́yìn náà ṣe ń gbọ́. These people were so private to the extent that a lot of things that went on underground there must see. Some of you dọ́là kò sí anybody tó lè sọ pé pàtó reason kò sí àfi tẹ́ bá fẹ́ speculate ẹ jẹ́ ká bára wa sọ tó tọrọ. We never knew what that girl went through or what she did to the king or what the king did to her or anything. I lè specifically sọ pé these are the specifics. Gbogbo nǹkan tá à ń gbọ́ third party accounts là ń gbọ́ SA. And you know what I am saying is true. Because what transpired between akọ̀ǹgbọ́ SA brother kan ni sister kan ni kìnnì kan ni nǹkan tó ṣẹlẹ̀ ní pàtó. But èèyàn bá gbọ́ ẹ máa sọ di ABCD kí ló dé? Ojú táláyé ti dáyé ni obìnrin ti fi ọkùnrin mú ti ń kọ̀. Ẹ ti gbàgbé pé ayé àtijọ́ ẹ mú wá sísìn tẹ́ bá fẹ́ sọ nǹkan tó dẹ tẹ́ bá fẹ́ sọ tòótọ́ ẹ sọ ọ tẹ́ bá ti fẹ́ purọ́ ọ tẹ́ bá fẹ́ ṣàbòsí lè máa mú gbogbo àwọn nǹkan tí ò ṣiṣẹ́ mọ́. Tí Naomi bá ti wà ní ilé ọba tí nǹkan tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tí Lagos tí Ọ̀yọ́ state government bá decide láti press charges ẹ fọ́ nìbọn ẹ̀yìn èèyàn o mo dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ yín notice ni ẹ bá lọ wò dáadáa wickedness wà nínú àti yẹ́ ẹ̀ máa fi ṣe ara yín àtàwọn ọmọ yín. Ẹ jọ̀ọ́ ní ìgbà tẹ́ máa ń sọ̀rọ̀ báyìí kò kí ṣe gómìnà state kan ló rọ Sanusi lóyè torí ẹ fẹ́ máa sọ fún wọn sìn pé ọba bá lórí gbogbo you lie not in a democracy yes ó lè wield influence ó dẹ̀ lè wield affluence for ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ bí àwọn mọ̀mọ́ wa ọba kékeré ọba lè mọ̀yàn kán dẹ̀ mọ̀ ó lè jẹ́ ìlú mọ̀ká ó lè lẹ́nu bí àgè ṣùgbọ́n because we are in a democracy we are not in a monarch system of government that is to say pé kò kí ń ṣe àwọn ọba ló ń rùlù à ń elect àwọn èèyàn tó ń rù ni
fact mo fẹ́ kẹ́ gbọ́ lè níyì kẹ́dẹ̀ gbọ́ sétí dáadáa ní Nàìjíríà immunity ò cover ọba o ṣe rí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa bára wa sọ tòótọ́ ọ̀rọ̀ a ti máa ń parọ́ fúnra wa jù nítorí ẹ̀ ní Nàìjíríà ṣe rí bó ṣe rí a máa rí òótọ́ ń lọ ẹ̀ a máa fọwọ́ palàpalàpà a máa purọ́ fúnra wa ní bóyá UK níbi tó jẹ́ pé they still have democracy but they still have like a divided rule the king the queen everybody wọ́n sì ní a percentage of say and if you notice they only have wọ́n lè ní other princesses other kìnnìkan heads of but they only respect one king and that king is the only one tó ní nígbà ayé queen nìkan ni pẹ̀lú royal family. wọ́n lè enjoy immunity because of the way ti UK tí wọ́n ṣe in Nigeria. Do you know how many kings that we have? I'm not talking of àwọn abẹ́lé kings. I'm talking of àwọn royal fathers wa tó jẹ́ pé A-class kings. Can you count? Can you tell me how many ní Yorùbá land nìkan? And this is a state, that is Nigeria as a state has a lot of regions joined together. Some of you forget that Okinshe Yoruba nìkan constitutes the country tó ń pè Nigeria. We have the Hausas, we have the Yorubas, we have the Igbos, we have the Kanuris, we have the Ibibios, we have, name them. Do you know how many ethnic groups that we have in Nigeria? So are you telling me that they will now give immunity to all the others? There's a limit. In case you don't know now, no. Because some of you just talk out of context, being illiterate. There's a limit to pardon tó lè fún ọba o. Tó bá jẹ́ pé ní tòótọ́ lọ́ba bá lórí everything ní democracy. Ọba kan ní Ondo State ti ṣẹ̀wọ̀n rí. Wọ́n ti sentence ẹ̀ rí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí is not hidden. Ọba ìlú kan ti wà tán rọ̀ lóyè. Bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀rọ̀ ikú ọ̀nà ikú ìyàwó ẹ̀ kú sí wọ́n ní ọba rẹ̀ nà ìyàwó ẹ̀ kò kí ń ṣe gbẹ́gbẹ́ ọba o ọba tán really respect ni dọ́là wọ́n rọ̀ lóyè gọ́ọ̀mẹ̀ntì ló rọ̀ lóyè the law ló rọ̀ lóyè so ẹ má lọ bẹ̀ ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là reason tí àwọn afọbajẹ àti gbogbo wọn tó ṣe máa ń choose wisely ni pé wọn fẹ́ láòláò king and when Naomi had issues that was why tó fi jẹ́ pé the palace did not really respond because they didn't want crisis they did not want dramas they don't want all those things that is why tó fi jẹ́ pé most of us speculation lè máa gbọ́ some of you will probably hear some of the truth but nílé sọ pé 100% nǹkan tó ṣẹlẹ̀ so you are now telling me that tó bá yẹ pé Naomi jẹ́ ìyàwó ọba kó kúrò tó bá ní immunity kí ló tó ń rọ Sanusi lóyè sẹ́ ọba tí mo sọ pé wọ́n lọ sẹ́wọ̀n kí ló dé tí wọ́n rọ̀ lóyè tó ṣẹ̀wà òkè ṣá ẹ máa rí tòótọ́ lẹ̀ ṣé wàá rí nǹkan tó máa ń dùn mí jù fún yín ni pé ẹ̀yin tẹ́ máa purọ́ jù you are people who I believe pé ó yẹ kójú yín là ju bó ṣe là lọ because ẹ wà outgoing but tẹ́ bá ti fẹ́ purọ́ ẹ mọ̀ nǹkan tó tẹ̀ ń ṣe mọ́ ẹ wá ń pariwo ọba láìsí how is she saying the truth? So is this the right time? Kí ló dé tó bá náà ṣe stage ṣé Naomi ṣe ń ya picture? There are some people tó jẹ́ pé genuinely tó bá come for Naomi nísìn me never surprised because from the beginning ni wọ́n ti ń come from her. But the truth means that pé èyí tẹ́ wá ń sọ̀rọ̀ nísìn nítorí pé wọ́n ti mẹ́wọ̀n ṣé nǹkan tó yẹ kẹ́ máa sọ lẹ́nu nìyí mo kàn béèrè lọ́wọ́ yín mo gbọ́ tí wèrè kan náà sọ pé ó ní ìgbéraga ni tí ẹ náà lóun ṣe ṣó ìgbéraga tó ní ìgbéraga wọn náà ní ìwọ wèrè tó bọ́ sórí ṣó tó ní ìyá tó ń sunkún nítorí wọ́n ti ọmọ ìmọ́lé wípé ìgbéraga tó ń sọ náà ní orí social media ló wà kí ló tí ò ṣe lọ kúnlẹ̀ fọ̀rọ̀ àṣorí pé olórí burúkú ni ìwọ kan fúnra rẹ̀ ṣorí pé wèrè gidi ni ẹ wèrè tó yẹ kán mú tó jálárò tó yẹ kí wọ́n mú sílé ni ẹ ṣé ọba sọ fún ẹ pé òun nídìí kí wọ́n ṣe ìyá wèrè ni tó bá dẹ̀ dọ̀la tọ́ba ìbá gbé ìgbésẹ̀ tó bá release Naomi ẹ̀yin náà ni máa kọ́kọ́ bọ́ sórí social media tẹ́ máa sọ pé wọ́n fọlá ọwọ́ ọlá gbá wọn lójú ẹ ti ya wèrè ẹ̀ kan notice mi
some of you ẹ need láti watch àwọn ọ̀wọ́wọ́ yìí ẹ ti ń wà bí àjẹbí olè bí ìkà o kí ló dé kí ló ń ṣe yín gangan náà tẹ̀júlẹ̀ bàbá lánàá wá advice ṣé wọ́n take advice ara ẹ̀ ó ní gbogbo pẹ́pẹ́ dẹ̀ wọ́n ló fẹ́ pẹ́pẹ́ ara ẹ̀ èmi rí mo ń wo Naomi on a daily tí n bá rí tó máa post ẹ̀ máa wò máa wọ̀ fine aṣọ tó bá wọ̀ kò pẹ́pẹ́ mi kúrò níbi tí mo wà torí pé ìtẹ́lẹ́rùn ni bàbá wà tẹ́nitẹ́ni ìwọ tó bá fipò pẹ́pẹ́ wàhálà lé ayé ẹ̀ nìyẹn kọ́ bá tó kóyàwó rẹpẹtẹ jọ ni Naomi tí máa ń dẹ́sí bẹ́ẹ̀ ló ti máa ti ń ṣe àwọn tó mọ Naomi ní ìgbà tí Naomi tó jẹ́ church goer gidi tó jẹ́ pé fellowship tó máa ń lead fellowship pé ọba tó fẹ́ Naomi ti ń ṣe gbogbo fellowship ó ti ń fi rẹ̀ hàn ní Ondo yẹn ti pẹ́ náà kí ló ń ṣe yín gangan ó lè má popular ó lè má jẹni táwọn èèyàn mọ̀ Naomi ò ṣe máa dress tó bá ṣe ya wèrè tiẹ̀ ni oh so some of you nísìnyí wọn tẹ́ ṣe all hail queen mother tó bá dọ̀lọ́ Ọlọ́run ò ní jẹ́ kéne lẹ́ni kó rí wàhálà àti làásìgbò oh ṣé ẹ rí ẹ jẹ́ kí mi kàn advice gbogbo ẹ̀yin tẹ́ fi òpẹ́ popular táwọn máa wá sọ́dọ̀ yìí tí wọ́n máa ṣe